nígbà tí ìjà ìmọ̀ àkọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n kọ́kọ́ jáde wá wọ́n ṣà ń Dorcas ní ó lọ bẹ́ẹ̀ ẹjọ́ mà ẹ má bínú ẹ̀yin nìkan ni mi ò lè bú ẹjọ́ mà ẹ má bínú ẹjọ́ mà ẹ má bínú la bá ní Ọlọ́run má jẹ́ kí wọ́n ṣẹ́tù o wọ́n gbọ́dọ̀ jáde bí wọ́n ṣe máa ń fi àwọn èèyàn ṣe ẹlẹ́yà tí Dorcas tó bá ti ta mọ́ àwọn èèyàn nǹkan nìkan tó bá fẹ́ hàn anointing ni o gbogbo nǹkan tó wà nínú ilé ayé yìí anointing ni use the anointing very well ṣé o ti yé bẹ́ẹ̀ yẹn so ká tó máa lọ ná ká tó torí expect it tomorrow is Esabod birthday the way she did to me when my daughter was February 24 and I just post my daughter picture of jejeje and what she did she started saying that oh ọmọ òun ti lóyún oyún in tó dáa ni tọ́mọ bá ti marry of course ó máa lóyún ó máa bímọ oh but just for you to she will come for you you understand me torí ẹ̀gàn ọjọ́ ìgbéyàwó I mean mo ní ìgbéyàwó bẹ́ẹ̀dì tó lóun fẹ́ ṣe tó lóun lọ sí Amẹ́ríkà láti lọ ṣe báyìí ẹ má wọ́rí o a máa sọ̀rọ̀ ṣé ti yé yín àti wo fíìmù tó dùn oríṣiríṣi mi kan máa wo shortly I don't so much I don't have their time I see it but èmi ò lè máa gbé orí mi anointing orí mi kí n máa lọ tẹ̀ sọ́ndà àwọn nǹkan tí ò dáa but a lot of people orí wọn ti gbà bọ̀dẹ̀ òun lẹ́lòmíì ṣe máa wà lábẹ́ èèyàn tó máa lóun tewé ló máa padà wá ní stroke ọlọ́run mi fi yọ yín o so nítorí pé orí wọn gbà bọ̀dẹ̀ tá a bá sọ orí mi tí orí ẹ̀ mú náà number one orí mi ò ní gbà bọ̀dẹ̀ orí ọmọ mi ò ní gbà bọ̀dẹ̀ orí mi àti ọmọ mi ò ní gbà bọ̀dẹ̀ orí mi ò ní gbà bọ̀dẹ̀ orí ọmọ mi ò ní gbà bọ̀dẹ̀ orí àwọn olólùfẹ́ mi ò ní gbà bọ̀dẹ̀ orí mi ò ní gbà bọ̀dẹ̀ wo lórí social media yìí máa wo bí tó máa tẹ́rí sí gbogbo èèyàn báyìí tó máa ń sọ̀rọ̀ mí báyìí ẹlòmíì ó lè jádùúrà gan ló gbà sórí ó ní kí gbogbo nǹkan ló máa ń tẹ́rí sí ọ̀pọ̀lọpọ̀ ti tẹ́rí sí nǹkan tí ò yẹ kó tẹ́rí sí wọn ò tiẹ̀ ń lọ bí ilé ẹ̀kọ́ ń lọ ibi tí ò yẹ kán lọ ni wọ́n ń lọ ló ti yé so ká tó máa tẹ̀síwájú a fẹ́ sọ̀rọ̀ Esabod àti Dorcas ọmọ àti ìyá Dorcas gbìyànjú ní bìgínì tí ò fẹ́ kí ọ̀rọ̀ yẹn wá leak síta àbí kán jà toró bẹ̀bẹ̀ gan Esabod ní òun ò gbọ́ òun ò sì ní gbà wọ́n wá bẹ̀rẹ̀ ìgbà tó wá ń bẹ̀rẹ̀ ń sìn Esabod wá ní Ọlọ́run máa dá ó ti fẹ́ gba bó ṣe gba lágbájá ìgbà tó gba tẹ̀mẹ̀dù anointing ni ṣe rí anointing tí ó wà lórí Dorcas òun náà ni pé àwọn kan wà kì í ṣe rọ́ ó wà dáadáa ni ó wà lọ́kùnrin ó wà lóbìnrin ọ̀n tí tán bá jẹ nǹkan ní nǹkan ni wọ́n máa ń rí tí wọ́n bá tó ẹ bá gbé oúnjẹ wọn sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ gbé nǹkan wọn sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n wù wọ́n tí nǹkan nìkan ló máa rí ìgbà tó bá gbé sókè báyìí ló máa rí anointing ló ń ṣiṣẹ́ nínú ayé wa anointing kan ni it may be evil anointing náà ni a lè sọ pé gùdù ni kí ẹ máa ṣe ó ti yé but both of them they are also I mean under the same difference wọn díẹ̀ ni influence kan evil ni àwọn méjèèjì but one graffiti kan ju ìkan lọ ṣó ti yé yín evil ni ṣe rí àwọn méjèèjì either you believe it or not ìkan ni àwọn méjèèjì wọ́n dẹ̀ ti ń jà láti bíjọ́ mẹ́ta kó dẹ̀ ní dáa ká má jáde wá ká wá sọ̀rọ̀ sí ní bìgínì mo ti jáde mo ti sọ pé mo ti sọ̀rọ̀ sí ní bìgínì but ìjà yẹn continue ṣá bóyá ọ̀rọ̀ tí mo sọ yẹn bóyá Esabod máa ń wò ó lè jẹ́ kínú ẹ̀ rú pé à ìwọ tí Dorcas lọ nà bí ẹni máa pa ẹ́ ní hospital ní kóòtù tó bá rántí yẹn báyìí ìwọ tí Dorcas lọ nà tó tún ló ba kinní kan jẹ́ ó bá rántí yẹn báyìí tí Dorcas náà bá rántí ibi tó ti gbé bàbá wọn àti ìyá wọn ṣe oríṣiríṣi no dey all of them ìjà yẹn bẹ̀rẹ̀ sí ṣe kiri ó escalate wọ́n continue láti máa jà wọ́n dẹ̀ ń tú àṣírí ara wọn wọ́n dẹ̀ ń sọ gbogbo nǹkan tí wọ́n tún tú àṣírí àwọn èèyàn pàápàá ó ti yé bẹ́yìn àṣírí àwọn ọlọ́pàá tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ tú ó ti yé so ọ̀tá àwọn èèyàn ò tí ì rí bíi pé àṣírí kọ̀ọ̀kan tú bí wọ́n ṣe wà yẹn sìn so ẹ jẹ́ ká lọ ká tó máa continue ẹ jẹ́ àkọ́kọ́ sọ nípa ìmúra Esabod fídíò tí picture tí Esabod kọ́kọ́ ṣe tó lòun fi ṣe photoshoot yẹn photoshoot ibi tó ti ẹ jẹ́ ń gbé jáde ẹ jẹ́ ń gbé photoshoot yẹn jáde ó ti dá àwọn picture kan gbogbo photoshoot yẹn ó máa ń fẹ́ ṣe bí ọdún àwọn èèyàn náà ni èèyàn máa ń wò láti ṣe àwòkọ́ṣe ó láwọn live kan tó rí lè wù Esabod sí tó yẹ pé mi rò pé kò bá mọ́ ṣó ti yé
ọmọ yẹn ti rìn wòwò jà picture ṣẹ́tìrì ṣẹ́rí picture ṣẹ́rí necklace picture tó lò yìí ẹjọ́ ẹkọ̀ ìmájì Esabod ìyá 60 aṣọ tó bá fẹ́ fi ṣe photoshoot ó ń gbọ́ mo kọ́kọ́ fẹ́ advice yín aṣọ tó bá fẹ́ fi ṣe photoshoot tẹ́ bá lè wọ̀ jáde ó ń gbọ́ kò nídìí photoshoot ó ti yé bọ̀ tẹ́lẹ̀ ṣé Esabod ó lè wọ̀ jáde náà torí ó ti ṣíra ẹ̀ sílẹ̀ lórí mídíà ó ṣọ́yàn ó sì di àbùdí báyìí á sọ bó ṣe ń bá wọn sàn máa ó ti ń ṣe romance pẹ̀lú àwọn èèyàn lórí mídíà tí wọ́n ariwo ta síta pé voice ẹ̀ lélẹ́yìí tó dẹ̀ deny ńgbà tó yá ńgbà tó jù tí tá a dẹ̀ rí dáadáa fún òun fúnra rẹ̀ tó pe ọkùnrin yẹn pé kó wá bá òun ní tọ́kì ńgbà yẹn kó wá jẹ iṣẹ́ òun. So ìgbà yẹn náà kẹ̀dẹ̀ rèé ó ń sọ nísìnyí pé òun àti Dorcas wọ́n ní ṣù tí wá ní Dorcas jẹ́ṣẹ́ ọmọ ọlọ́kà àbí nǹkan kan ó ń dó àwọn kan òun ní orí mídíà yìí pé ìyá tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́ndà wọn ṣe mọ́ pé wọ́n sọ pé òun ló train many of them bẹ́ẹ̀ ni òun ló train many of them tó bá ń jẹṣẹ́ oníbọ̀dì tó ń jẹṣẹ́ tó ń sọ̀rọ̀ yẹn tó máa rí pé kò ní influence nínú ayé àwọn èèyàn actually àwọn tó love ẹ̀ tó bá follow ẹ̀ wọ́n máa ní ìtumọ̀ nínú ayé wọn you understand torí ẹ̀ ní gbogbo tó speak gbogbo ní orí mídíà yóò ti speak fún àwọn obìnrin mẹ́ta fún Wàsíù ńgbà tó débí gbogbo àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ti lọ wọ́n ti forí ṣọpọ́n kì í ṣe rọ́ so anointing ni anointing torí Esabod nìyẹn kì í ṣe rọ́ ó sọ gan fún yín pé ọkọ tóun bá fẹ́ mú dẹ̀ sọ fáwọn Ìjẹ̀bú pé Ìjẹ̀bú tó bá tẹ̀lé Esabod tó bá tún celebrate ẹ̀ pé bí bàbá yẹn bọ́n ṣe sọ di ìdàkudà ní Ìjẹ̀bú bẹ̀yẹn àmì ní Ìbàdàn tó wà ń bẹ̀ tó useless tó ń logi pé báyẹn ń ṣe máa crash later ni kì í ṣe pé because tó bá kó tó tẹ́rì ẹ̀ sábẹ́ èèyàn you submit anointing tó ní tó ń ṣe ó ń wù ẹ́ ni you understand me anointing that an anointing will flow from head to toe ẹni tó bá rí tó sọ pé okay o I want to be like this person ó máa anointing yẹn máa flow you bow for somebody so you understand and then that person tó bow fún yẹn ó appreciate ẹ ní gbogbo tó bá ṣẹlẹ̀ láyé ẹ̀ máa ṣẹlẹ̀ sí ẹ okay so òun náà ni àwòkọ́ṣe wọn bọ́gbẹ́ ẹ̀kọ́ là ń lọ kẹ́ń kọ́kọ́ sọ̀rọ̀ nípa ìmúra yìí Esabod pẹ̀lú 30 million àbí 30 million pounds àbí 30 kilo ni wọ́n san fún ẹ tó ní kí lórúkọ ẹni tó ń gbé àwọn bandits tó ló ń gbé Albert fún ẹ ó ní wọ́n san èlò ló ní wọ́n san fún ẹ ní ọdún kan pẹ̀lú owó tó ń san fún ẹ lọ́dún kan yóò owó ṣéènì tó mélòó ló fẹ́ fi ṣéènì yìí tí òun ṣe góòlù tó jẹ́ pé àwọn okùn ẹran tó ń so mọ́ ajá lọ́rùn bí àwọn kọ̀sùn tó ń so mọ́ ajá lọ́rùn yìí mélòó ló fẹ́ fi ya fọ́tò láyé ẹ ló fẹ́ fi ṣe photoshoot with 30 million tí wọ́n san fún ẹ ní ọdún kan kì í dẹ̀ ṣòun nìkan the other onílẹ̀ tó wà ń bàdàn tó ń ta ẹlẹ́lẹ́dẹ̀ tó ń bá wọn ṣe mọ́ní tó bá wọn kówó pamọ́ tó ń dàn ìyẹn wà ń bẹ̀ èyí tó ń ta tó jí tí ọ̀rẹ́ ẹ̀ sọ pé ó jí ọmọ àbókí méjì gbé òun náà wà ń bẹ̀ ó máa sanwó pẹ̀lú gbogbo owó tó ń san tó wá ní ẹnìkan nínú wọn ẹnìkan ṣoṣo ó máa san $30,000 àbí no pounds àbí euro mi mọ nǹkan tó ní wọ́n san fún ẹ in a year àná dẹ̀ fi aṣọ 20 aṣọ 11 tó bá fẹ́ rà tó bá pọ̀ so tó bá fẹ́ ra aṣọ tó pọ̀ ó ṣe $11 or $15 $16 bó ṣe ń ta aṣọ tó wọ̀ yìí nìyẹn aṣọ tó fi ṣe photoshoot àní irin tó ń gbé sọ́rùn yìí irin tó fi ń so ajá mọ́lẹ̀ yìí irin yìí ìtò gbé sọ́rùn irin yìí the chain for dog this dog you eating the dog but me tó fi eat ìṣòrẹ́lẹ̀ this chain Tolu lo stove yẹn kí rọra máa steam ni kó rọra máa kó má lo ẹ̀ pátápátá kó rọra kó má gbẹ̀ ẹ̀ kó lè tick so kíní pẹ̀lú owó tó ń fún ẹ yẹn ó ti jẹ́ kí n kọ́kọ́ sọdún tó kọ́kọ́ wọ kíní yìí fún ẹ 2019 bó ṣe dé láti Nàìjíríà nígbà tí K1 gbé ẹ lọ Nàìjíríà pẹ̀lú Àbíkẹ́ bó ṣe fẹ́ lọ party tí Òbésèré wá ṣe ní Dublin tó wọ aṣọ kan báyìí
tó dàbí aṣọ ṣíà àpòṣe ó fine náà but tó wá fi rán off shoulder torí gbà yóò ṣe dé látèkó orí àwọn madam bọ́n ṣe ń wọ àwọn girls bọ́n ṣe ń wọṣọ so ìwọ náà wá fẹ́ copy you understand ó wá lọ rán aṣọ yẹn ṣé gown náà fi rán fún ẹ ṣáwà fi tó wá ṣe off shoulder báyìí ló kó kinní sáyà ń gbà torí gbogbo àyè òṣì hope ìwọ náà dream now you dream now o dream o kàn ń purọ́ ni mo máa yẹ tó mọ kí o máa purọ́ funfun tó jáde báyìí tó sọ pé Auto Bola ogun ó máa ṣe báyìí tó bẹ̀ sí kó fùfú sí ọyàn ṣé ní ló kọ́kọ́ wọ̀ ló wọ̀ lọ síbẹ̀ láti 2019 in tó fi ṣe pẹ̀lú owó ẹ̀yin tí ẹ ń gbé ṣẹ́rí ẹni tó bá ti mọ yìí wúrà la máa ń tà fún ṣorí tẹ bá pa irọ́ funfun èèyàn kan dá 2,000 fún yín èèyàn kan dá 4,000 fún yín ṣé kí n sọ fún ẹ mo kàn kọ́kọ́ sọ sórí aṣọ tó wọ̀ yìí fún chatting tàbí tó fi ṣe photoshoot yìí $11 wà láìtàláì wọ́n ṣe ń ta lórí Alibaba nìyẹn àti AliExpress sórí AliExpress ló ti wọ́n jù mo ti fẹ́ wọ Alibaba yẹn ṣé kì í ṣàlì kò Dangote ló lè iṣẹ́ yẹn ṣá torí màmá yẹn kò sí kò ó lè ní oríṣiríṣi business tá a mọ̀ bó ti wà yẹn ẹjọ́ tó bá jẹ́ yín lẹ́ni anyway kì í ṣe bẹ́ẹ̀ lá lọ sí torí wọ́n reply me pé you sitting on the media and you talking about Dangote refinery you don't know what is happening with that I mean under the door abi by the door you don't know what is happening but yọrọ Dangote kò láti sọ sí ọ̀rọ̀ èèyàn pàtàkì nìyẹn eléyìí àwọn èèyàn yẹpẹrẹ la fẹ́ sọ̀rọ̀ wọn sí pẹ̀lú aṣọ yẹpẹrẹ tí wọ́n wọ̀ àti àwọn ṣéènì tó fi máa ń so ajá ṣé kí n sọ fún yín this ìgòjú mi Marc Jacob ni Marc Jacob ṣé o ti gbọ́ orúkọ yẹn rí Marc Jacob ni ìgò yìí ṣẹ́tìrì Marc Jacob àwọn collection tó ti pẹ́ tó máa ń wọ̀n yẹn tẹ̀lé rí tó ti Fendi àbí kí ló máa ń pè ṣẹ́tìrì Marc Jacob ó ní mo wọ̀ ṣé ti ẹ̀yìn Marc Jacob natural ni mi bí ṣe wà yìí ṣé ti ẹ̀yìn bẹ́ẹ̀ bí ṣe wà yìí gan pàápàá mi wọ pants mo kàn wọ aṣọ ìtorí pé ó jẹ́ búbù aṣọ ó ti ẹ̀yìn bẹ́ẹ̀ ètè mi yìí èmi ni mo ní ètè yẹn fúnra mi Ọlọ́run ló fún mi bó ṣe thick bíi fresh ẹsẹ̀ ẹran tó ṣe kíni ẹ̀rẹ̀kẹ́ mi èmi mo ní sọ́ọ̀bọ̀tì àwọn tí wọ́n sanwó fún tí wọ́n ní tí wọ́n ṣe àbáṣẹ́dọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n san 30 million fún wa wọ́n san 30 billion fún wa wọ́n san $1 fún wa wọ́n san eléyìí fún wa eléyìí nǹkan tán fi ń so ewúrẹ́ tán fi ń so ẹran tán fi ń so ajá èyí tán fi ń so ajá yìí tí ò tẹ̀ tún ṣe kí tún ṣe brand kọ́ bàbá sọ pé kí o bóyá ó rà ní brand shop kan ni wọ́n ṣe rí àwọn eléyìí lásán jọ́sẹ̀lẹ̀ ó ti fi ṣe shoot photo shoot ní gbogbo English ẹ̀ tó bá ti lè ṣọ́rùn lẹ́bà ní tó máa wọ̀ rí 2019 tí ò ń ṣe góòlù lèmi rí pé wọ́n máa ń kó ló máa ń kó pamọ́ bẹ́yẹn góòlù lèyàn máa ń kó pamọ́ bẹ́yẹn kéèyàn wo costume fún ọdún mẹ́jọ 2019 20 21 22 23 24 25 26 actually we'll get right 8 years kéèyàn wọ costume fún 8 good years ìgbà tí a kọ́kọ́ là yín lójú àwọn tá a gbé wá sórí social media yìí tó máa kọ́kọ́ gbé yín lọ Nàìjíríà pé ẹ wá lọ speak fún wa okay God bless you all right ṣé kí ni yẹn omi ti ń gbẹ nílẹ̀ díẹ̀díẹ̀ ó sì wà bẹ́ẹ̀ kó ṣàmà rọra kó bá steam yẹn má pẹ́ sí dáadáa ó ti káṣọ yẹn sínú watch machine my own okay you watch your own ó ti wẹ̀ ní mo pé tó bá ṣe tó wọn tó bá ti ṣe tán ní kìíní báyìí ó máa ń tètè wẹ̀ ní. So ẹ má bínú ọmọ mi ọmọ láṣọ ọmọ ń bá mi sọ̀rọ̀ ọmọ jòwó wọ́n máa pariwo 30 million mú bọ̀ o mo sì kọ́kọ́ fẹ́ eléyìí nìkan la sì rí o torí pé tílé bá san ni àwọ̀ là ń wò tá a bá ní owó nígbà mí owó kì í pariwo ṣòtìyé owó retail ìwọ ń polówó tí mo fi mọ̀ pé normally wọ́n fi ẹ́ sábẹ́ payroll kan ni
fún àwọn iṣẹ́ burúkú tó ti bá àwọn èèyàn ṣe àwọn èèyàn máa gbé cream fún ẹ kó máa bá wọn polówó for real téèyàn bá rí skin yín èèyàn lè dúdú bí ṣe wà yìí mo sọ pé chocolate ni mí so ti yé tó bá polówó cream fún yàn wàá mọ̀ pé chocolate ó ti yé wọ́n ṣe bí mo ṣe ní stress wọ́n fún mi ní àpá tó ní gbogbo ìgbà tí mo wà kékeré you can see pé okay o gbogbo nǹkan owó tán fún yín kò ṣó lára yín àwọn bàtà míì ìpolówó cream yín skin yín ò dá tó bá jẹ́ pé ẹ̀rí lè ń polówó cream fẹ́ni ẹ̀ tí ìṣe pọ́kàn fẹ́ yọ ẹnu ayé kó máa fún yín lówó oúnjẹ àbí kán wò pé a ti ṣèkà fún àbí àwọn ti fọmọ èṣù tutù ayé torí mo rí tẹ sọ níjọ́wọ́ ni nínú iṣẹ́ àti kan Ọlọ́run ò fọmọ dà mí láàmú àwọn tọ́lọ́run bá fọmọ dà láàmú wọ́n bímọ lọ́lọ́run ṣe fi dà wọ́n láàmú ẹni tí ò bí ọmọ ò lè dà láàmú ọmọ kẹ̀dẹ̀rẹ́ tẹ ní kò dà yín láàmú gan ó dẹ̀ yín gan láàmú ọmọ dà yín láàmú o débi pé yín gan wá dọmọ láàmú ọmọ ò dà yín láàmú sorry ọmọ ò dà yín láàmú ẹ̀yin lẹ dọmọ láàmú normally ọmọ kẹ̀dẹ̀rẹ́ ló gbọ́dọ̀ dà àwọn òbí ẹ̀ láàmú ìkọ́ bíbélì gan sọ fún wa pé àyà ọmọdé ni wèrè máa ń tì sí bó wọn sọ pé àyà àgbàlagbà ló máa wọ wèrè ní ọ̀sán gangan ṣó ti yé so wọ́n fún yín lọ́wọ́ enta cream ẹ polówó cream kò yọ lára yín wọ́n fún yín ní 30 billion àbẹ́lẹ̀ lẹ́ni wọ́n fi ń polówó lóṣooṣù lọ́dọ̀ ní èmi owó tẹ́ ń gbà lóṣooṣù bí ẹ ṣe sọ yẹn gbogbo ẹ̀ tó bá calculate work together you making hell of money but iná fi ń táyà ajá tí wọ́n jẹ tó ń chop the dog yìí ajá yìí òun ló so márùn 8 years ló ti ń lò tó bá jẹ́ irọ́ ni ẹ lọ wo gbogbo nǹkan tí mo ń sọ kí ló dé tó lówó máa so kíní ìmọ̀ràn láti century àti tẹ́tẹ́ tí wo ṣé kò tí yẹ kó expire tó bá jẹ́ gold gan ó yẹ kẹ́ ti gbé lọ sọ́jà kẹ́ ti lọ fi gbà mí bó jẹ́ diamond gan wọ́n máa ń upgrade but eléyìí ṣé ẹni tó fi ń sun ajá ṣé ẹni tó fi ń sun ajá lẹ fi ṣe photoshoot fún wa láwọn èèyàn kan oníbàárà àwọn oníjẹkújẹ tí mi ti débẹ̀ ó ṣe ń ṣàlàyé àwọn ilé ló fi ṣe photoshoot ṣé o ti rò pé àwọn èèyàn lost memory wọn ni ṣé o rò pé àwọn èèyàn ti ní dementia bẹ́ẹ̀ ṣe ní ni how can you tí ìbá jẹ́ insult burúkú tí ìbá jẹ́ pé insult ni ẹ̀gbin oníyọ̀rọ̀ you be using this lára àwọn ṣẹ́ni tó fi ń ṣe high sí wà sí ń gbà ẹ̀ lélẹ̀ lára àwọn nǹkan tó wò pé tó fi ṣe kíní fún lélẹ̀ láti 8 years ṣé kò yẹ kí gbogbo page tó oh God you actually want to be like Iyabo, right? Torí ẹlẹ́ni máa ti pé àwọn kan sọ́ra everybody with their stature àwọn tó sọ́ra in fact mo like àwọn mi tó slim but ìjọ́rí stature mi àtàwọn tó sọ́ra ń gbà mí mo máa ń like wọn kì í ṣe pé kò di obesity o àbí kò má lè gbéra fine kíní bọ̀ ti wọ́ ìgbà míì nǹkan tẹ́ bá lè fẹ́ slim down just because you want to kó sí àkísà ẹlẹ́gbin this is àkísà ẹlẹ́gbin plus ṣé ẹnìtàn fi ń sun ajá. And then you say, I am a millionaire. They give me 30 million. They give me 30 billion. They are giving me. Ajé wà ní ara yín. Ṣé ajé lélẹ́yìí tẹ́ fi ajé wo lélẹ́yìí? This is sign of èkúta. Now, ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run. This is sign of èkúta. Sign of èkúta. Ìpè ajé ò sí lára ẹni yẹn. Ẹni yóò wáyé wá pòfo ní wọ́n ṣe ń dáwó fún. Bábí alákó bá dábà. Kì í ṣàwọn Haúsá o. Kì í ṣàwọn. Tó máa dé pé, you Bábí alá. They contribute money and they say, ìwọ ló máa kọ́kọ́ sọ fún mi ló máa purọ́ mọ́ mi lórí social media yìí. Auto Bola, she lied to people. Ṣé mo ti wá tọrọ owó gbà tó ti kẹ́rù mi kò nulẹ̀. And again, jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ. Esabod, pẹ̀lú owó tó ní wọ́n ń gbà yẹn ìdá tó tọ̀ irọ́. Tó bá ń sọ owó yẹn fún èmi. Ṣó ń gbọ́ tí mo tún ń ṣiṣẹ́ pẹ̀lú ike gbogbo òṣìwòṣì àti pàrùpàrù àti ike tẹ kókọ yánà àti ewé tó expire àti gbogbo ìdọ̀tí wọ̀nyẹn sí. Ìdọ̀tí yẹn tó bá jẹ́ mi ni wọ́n sọ owó yẹn fún. Every 6 months mo máa change bed mi bed tẹ́ ti ń lò I am sure ngba mi ta bá ń sọ pé àwọn neighbor yín wọ́n ní pé wọn lè ju ìdun lọ eku àwọn ayan àwọn gbogbo àwọn nǹkan wọ́jà kọ àwọn gbogbo àwọn cobweb oríṣiríṣi ló máa jẹ́ àwọn neighbor yín lórí bed yẹn if I'm collecting such man just man okay èdè òyìnbó South Africa mo sọ yẹn if I'm
getting such money, I am going to be changing my bed every year or every 6 months. To bá check me South Africa, I change my furniture. Kì í ṣe my man sọ fún yan man. Kò ṣe ro, I do insurance on my furniture. Tó kàn mí bá balẹ̀. 6 months. Ó gba owó yẹn kò yọ lára ẹ. Ṣé no lè gba 30 million? Tó bá ìra gold ko it shows to me that all the thing you call gold pàápàá lórí social media tó máa pariwo gburu wọ́n ti ṣe àwọn imitation tó ń tà ní wọ́n kọ́bọ̀ wọ́n yẹn 1% 2% yẹn lórí Alibaba tó máa jọ góòlù wàá kó sọ́wọ́ gbaragbagba and again tí wọ́n bá ń kó ẹbu sára jù tí ò ń ṣe gold tí ò ń ṣe original tó bá ń kó sára jù ó máa jẹ́ kárí èèyàn kó máa ṣá kí skin ó máa ń ba skin jẹ́ kì í ṣe rọ́ to God who made me. Ó máa ń ba skin èèyàn jẹ́. God bless you. Ó máa ń ba skin èèyàn jẹ́ kéèyàn máa ọlọ́gbọ́n tó bá ń lo fake things o ló máa ń jẹ́ kí wọ́n gbé kámẹ́rà sọ́rùn yín gbà míì tí gbogbo ọrùn yín máa ṣípẹ́ gbogbo ìpẹ́ ẹ̀bẹ̀ yẹn máa show. Do you get it? Olówó wo ló máa lo eléyìí lọ fi ṣe photo shoot? Olówó wo lélẹ̀? Ayu ẹ máa pàtàkì ẹ máa polówó ni a fẹ́ ṣe party a fẹ́ ṣe kíkan wọ́n fẹ́ celebrate mi bìkan sáyìn pé àwọn èèyàn wọ́n bí pé wọ́n pa èèyàn sáyé wọ́n fẹ́ máa yẹ́yìn òkú ẹ̀ padà lójú ayé wọ́n yí padà nígbà tó wà láyé because òkú ló máa ń yí padà báyìí náà máa sọ pé wọ́n ṣe nǹkan fún ẹnìkan dá 2000 tí ẹni tí ò bá dáwó gan ó máa dìjà ní disbelief lórí social media yìí and you be the one person to be calling person àwọn tó ní kó máa bẹ́ẹ̀ polówó tó ń celebrate ẹ̀gbọ́n nàìjíríà tó ní celebrate yẹn they are also onípàrà ni wọ́n ṣé yín ká kọ́dìrì mo mọ̀ dáadáa ọjọ́ tí wọ́n ń ṣe wáàsí tí wọ́n pè mí ní pé wọ́n ṣe wáàsí ní oṣù àbí ṣé níbo ni wọ́n ti ṣe wáàsí kì í ṣe oṣù òdì nínú àwọn ta ló ṣe wáàsí ní ọ̀ṣẹ́ Pasuma ló invite mi nígbà tí gbogbo èèyàn ń tọrọ owó lọ́wọ́ mi báyìí tí àwọn bá bí àlà ṣe mọ̀ pé àwọn bá bí àlà máa ń pọ̀ níbi tí wọ́n bá ti ń ṣe wáàsí wọn yẹn tó bá ní pò wà òkè wọ́n máa tò báyìí ni ó dìde fúnra rẹ̀ kò lè cope ó dìde 2 pass báyìí ni mo gbé fún ọlọ́ ilé ìmọ̀ àrẹ̀gbẹ́ tó bá purọ́ kó má ṣe eré 2 pass tuntun they are barras they are beggars you know not all of them even Abeni kí lórúkọ ìyá ṣájẹ́ you want me to show you mi ta sí òun fúnra rẹ̀ ló wá ta sí mi lọ́jọ́ tí wọ́n tún invite mi sí party kan pásù náà ló tún gbà bí méjì mẹ́ta ó gbé sọ́bà so ti yé àdẹ̀ tọrọ tó máa ṣe tán yẹn wọ́n bá ṣe lọ sókè ló máa lọ sókè Òkèbó ló lọ Òkèbó ní ẹni lọ Òkèbó ní Esabod lọ torí wọ́n máa fún yín lọ́tọ́ pé wọ́n fún yín lọ́wọ́ Nàìjíríà yẹn tó bá ti lè fún wọn lóhun tó bá ní kọ́ lọ ṣe náà máa ṣe tó bá ní kọ́ lọ yìnbọn fún wọn kọ́ fọmọ wọn ṣe tuntun ayé wọn àfi ṣe because of money they leak asses. Esabod àwọn eléyìí wọ́n ń bú ọmọ tèmi ní ọjọ́ tó ṣe bẹ́ẹ̀ dè yẹn ọmọ tó yẹ pé kó tiẹ̀ gbọ́ pé òkè gbogbo nǹkan tá a go through Nàìjíríà o bí mo ṣe dé Nàìjíríà báyìí ló bẹ̀ sí hámà mi ìwọ náà ló parọ́ mọ́ mi wọ́n jí mọ́tò lọ́wọ́ mi they stole my car in this Canada ọmọ Ìjẹ̀bú kan ló jí mọ́tò yẹn jọ yẹn nígbà tí wọ́n sì bẹ̀ wọ́n láti máa disturb mi ò sọ pé gbogbo Ìjẹ̀bú ló ń jalè that guy ìwọ jáde o change narrative yẹn o ní pé Auto Bola jí mọ́tò àmọ́tò tèmi dẹ̀ ni wọ́n jí they stole car from me and you came out to change the narrative to the whole world and you press it on the media on YouTube àti wèrè blogger yẹn and you be calling yourself olórí burúkú nísìnyí báyìí let me put that aside first so mo pé ojoojúmọ́ 1 point kan last èyí tí mo sọ níjẹta mo sọ mo ní Esabod ṣe báyìí lójoojúmọ́ tá bá ń sọ̀rọ̀ ẹ ọ̀rọ̀ tẹ́mi bá sọ ń pa ẹ̀mí ìpúrọ́ mọ́ ẹ mo sọ pé you are a terror risk o dẹ̀ lọ sí America sí o fẹ́ lọ ṣe party kò sí wàhálà ó wá ń pariwo ń sìn pé Dorcas gba ẹrù ẹ o Dorcas ti gba ẹnìkan o bó ṣe ló máa ń gbà ṣé ìwọ ṣẹ̀ṣẹ̀ mọ̀ Dorcas ni ìgbà tó gba màmá tó súnmọ́ bàbá tó ló dá tán ló ṣe kù sínú igbó fáwọn ọkọ̀ níbẹ̀ yẹn sìn màmá yẹn omi ìdárúkọ èèyàn ẹni tó bá dẹ̀ mọ̀ tó bá ti sọ pé tó bá jẹ́wọ́ ló ṣe fẹ́ǹsì sínú ibì kan màmá yẹn súnmọ́ ẹni tó ló ṣe fẹ́ǹsì sínú igbó kan tí wọ́n ti ń da àwọn èèyàn láàmú lórílẹ̀-èdè Nàìjíríà màmá yẹn súnmọ́ ìgbà tó gba màmá yẹn náà ní ọwọ́ ẹni tó kọ́kọ́ wà bóyá ọwọ́ Àbíkẹ́ náà ló kọ́kọ́ wà tó jí gbé lọ́wọ́ Àbíkẹ́ kí ló ṣe sí o praise ẹ̀ nítorí pé owó máa pọ̀ ẹ́ ìyá ẹ̀ náà sanwó ń gbà ẹ̀ tí bá sọ pé àwọn bandits ló ń sanwó fẹ́ Esabod mọ́ mọ̀kàn tí mò ń sọ nísìnyí ó tún rí
Ebony kí lorúkọ ẹ̀ èyí tí Ikogosi of Germany ìyẹn isi lọ́dọ̀ tèmi nígbà tẹ́ bá bú mi àti bá tẹ́ bá ń ṣe òṣì bí ẹran níwò títí ni ọ̀rọ̀ wa forever mo bá sọ pé bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín nígbà tẹ́ gbogbo yín bá ń lé àwa lè pẹ̀pì ṣó ti yẹn ní ìgbà tó gbà lọ́wọ́ èyí tó wà ní Germany ìyẹn ní kò ṣe godmother mi o he came he said he want to buy car from me eventually owó tí mo ti rí gbà ẹ̀ àwọn èèyàn bẹ̀ láti wá ó still ẹ̀ ṣá ó gba títí ẹ̀ bọ̀ ó tún lọ gbà lọ́wọ́ ẹni yẹn kò dẹ̀ sẹ́ni kankan tó fẹ́ gbà let me just tell you the truth nobody game tó bá ní complain pẹ̀lú ẹ̀ tó bá ti tán if the game is over they move because àwọn kan ló sit down somewhere they controlling them do you understand o lo ṣe ń preach pé ẹnìkan tó ti wà pẹ̀lú ẹ̀ for donkey years tó sanwó fún ẹ títí tó máa lọ fún ẹ ní $15,000 ó fún ẹ ní gbádá fún ẹ láwo ó padà wá ní stroke ó ń gbé jáde lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ ipe ìwọ náà máa ń náwó o kì í ṣe ẹni tí ò náwó o kì í ṣe kíní kan rẹ ìwọ tó yẹ pé o sọ pé òun ni olórí òun ni breadwinner nínú ewé woman yẹn náà wọ́n wá ló ní stroke ìwọ fúnra rẹ̀ ló sọ nínú fídíò ẹ̀kan tí mo wò níjẹta olóní stroke wá mú bú torí pé oní kò dá owó oní kò wá fún yọ ń sìn ó dẹ̀ ti ń dá owó fún ẹ for long time ó wá ní trouble gbàtà sọ fún yín pé kò sẹ́ni tó lọ sọ́dọ̀ Esabod tó bá pè lọ òní pé bọ̀ àwọn kan ti ṣe rí wọ́n mọ̀ nǹkan tá à ń sọ kì í ṣe pé irọ́ ni àmọ́ tí orí òun fúnra rẹ̀ ó lè má jẹ́ fọ̀tẹ̀ òun fúnra rẹ̀ pé lọ sí Dublin ó padà gbé ọmọ ẹ̀ lọ Nàìjíríà ó padà waste ẹ̀ sọnù ó sọ fún yín pé tóun bá ti fẹ́ ọkùnrin o tó bá bá òun sùn wọ́n máa ń rẹ̀kì ni wọ́n máa ṣorí burúkú ni and you now count that as a joke ẹni yẹn náà wà London ó fún lówó ó wá padà ní stroke ẹ wá sọ fún mi pé àwọn tó ń gbé ọjà fún sìn tí wọ́n bá fi system wọ́n fi system máa dọ̀jà ara wọn fẹ́ máa sá ni bẹ́ẹ̀ ni ipe àwọn ò fẹ́ ní stroke bele àwọn ò fẹ́ kú bele àwọn ò fẹ́ ṣe bele àwọn ò fẹ́ ṣe bele people are systematically dodging him àmì dodging her now anointing of orí Esabod ó ń demote àwọn èèyàn ọmọ oníkọlà wọ́n ní ọmọ òkìkú lọ́wọ́ oníkọlà agbọ́mọlà ló yẹ kó jẹ́ but bó ṣe wà yẹn ó kó pàrùpàrùjọ tó pèsè fake person she lied a lot ewé bó ṣe wà yẹn náà tó bá pẹ́ tó bá fẹ́ jẹ́ ewé tó tọ́ gbúdọ̀ jẹ́ olódodo kò kí kò mewé kò mọ nǹkan kan ó gbogbo nǹkan tó kàn sọ yẹn tí ó bá ti lọ wò lórí Google akàn wá kàn kọ síbẹ̀ ó ti yé kò ń ṣe ọmọ ó wá di agbọmọpanẹ agbọmọlà kí ọkọ ẹ̀gán bá ti ẹ̀ṣẹ́ tó bá tó stage kan torí àwọn spirit of agbọmọlà ọmọ náà ni ọkọ máa fẹ́ jẹ́ lọ́wọ́ ẹ̀ abẹ́ni tó ti fẹ́ rí spirit yẹn tó bá ń gba ọmọlà tó ń gba èèyàn là ó máa jẹ́ káwọn yẹn progress kò ní sọ pé mo máa pa wọn spirit tó ń pa èèyàn òun ni Esabod ní olùbá sọ pé tó bá bú mi máa lo ògùn ẹ ìwọ òbú èèyàn ni àwọn tó dàgbẹ́ lọ tó lè rà yá má tẹ̀ jẹ́ pé ká lè sọ pé ó lè rà láyà ìwọ búyàn ó bú ọmọdé ó bá àgbà ó dẹ kí lè ṣe pé búbú nìkan tó ń ba ayé èèyàn jẹ́ wàá pa irọ́ mọ̀yàn tó bá gbé irọ́ bí olúmọ̀rọ̀ tó bá fọmọ orí èèyàn tẹ́ni yóò bá dúró dáadáa orí yẹn kò sí bó ṣe ga tó kò sí bó ṣe gùn tó lọ sẹ́yìn bí ọ̀nà ṣókótó àbí kó ga bí olúmọ̀rọ̀ tí wọ́n bá tún gbé irọ́ mi tán fọmọ tí orí yẹn ò ní wálẹ̀ orí yẹn máa fọ́ yàmàyàmà ni you lie ó wá ní nísìn Esabod ó wá ní Dorcas o ó mú èèyàn ẹ̀kan o oníkan lọ gbálẹ̀ nínú kíní o onígbà yẹn wọ́n gbé sínú kùjé ni o ṣe bó lọ́mọ ẹ̀ dáadáa ni ṣe bí ìwọ náà nígbà tá a sọ fún yín pé à ń sọ fáwọn èèyàn lórí mídíà pé wọ́n ń sanwó fún wọn pé ó wá ní wọ́n gbé Dorcas wọ́n gbé sínú ọgbà ẹ̀wọ̀n pẹ̀lú àwọn original criminal àwọn bandits wọ́n jọjọ wà ń bẹ̀. in tó ń try láti sọ ni pé you are systematically o fẹ́ mọ̀ nítorí pé o mọ̀ pé actually they can investigate what we are saying and o fẹ́ fi system mú náà mọ́ra pé òun náà wà nínú àwọn bandits o tó bá dẹ̀ ló wà nínú àwọn bandits ìwọ náà ni nígbà tá ń pariwo mẹ́ẹ̀ say no to killing gbogbo yín you accept the killing pé ó kọ killing ìgbà tí ọmọ kan kú lọ́wọ́ ẹ̀ tó kó lẹ́yìn ẹ̀ ń gbà ẹ̀ tó ń pè ní kí lorúkọ ẹ̀ ọmọ tó máa ń lò kó máa bá ẹ blog kó máa bá ẹ bá yé èèyàn jẹ́ tí wọ́n dédé sọmọ ẹ̀ mọ́lẹ̀ lóru mọ́jú ọjọ́ kan tán dédé announce ẹ̀ 500,000 ló jẹun kí ló sọ sí tẹ́sítà pọ̀mọ yẹn ọ̀dọ̀ ẹ ló ti kúrò ó wá sọ́dọ̀ ẹ̀ ó dẹ̀ kú kíá nígbà tó dé Nàìjíríà kí ló sọ sí
agbọ́mọpa àná ìtì ló ní náà ó ń ṣe agbọ́mọlà náà in tó bá sọ ẹni tí ó bá jẹ́ pé wọ́n ń pé script fún pé come and read it in tó bá ní kó jẹ tó bá ti lè fún ẹ lówó kọ́ ní kó ṣọmọ ẹ pa kọ́ ṣọmọlẹ̀ wá ṣọmọlẹ̀ ni life nothing it mean nothing to you ó wá ní nínú ibẹ̀ yẹn nínú kùjé o ibẹ̀ ni wọ́n ti mọ́ ó fẹ́ fi ọ̀gá wọn ẹ̀ nìyẹn náà nìyẹn so ti yé ipò òkè òun ti rí wọn face to face àwọn tí mo dẹ̀ ń sọ fún ẹ láti jọ ẹ̀ náà pé wọ́n polówó lọ́dẹ̀ mo ní tó bá investigate tó bá pé Nigeria government àti àwọn tó bá small power wọn ò ní bẹ̀ mo ní tó bá lọ investigate wọn of course wọ́n máa mọ̀ pé bandit ni wọ́n nà ṣé ilẹ̀ tó ń gbà ní gbogbo ẹ̀pẹ́ tó ń gba gbogbo ilẹ̀ onílẹ̀ tẹ́nìkan máa dédé gba gbogbo ilẹ̀ onílẹ̀ tó máa dẹ̀ dóko tí wọ́n máa dẹ̀ bẹ̀ sí wá sanwó fún wèrè kan lórí mídíà ṣé kìí ṣe bandit ni wọ́n kí ni àwọn àti bandit fi yàtọ̀ síra wọn ní ìgbà tí wọ́n lọ sí inú gbó mẹ́rin náà tó náà ṣe fẹ́ǹsì inú gbó wọn àwọn náà ṣe kí ni ilẹ̀ onílẹ̀ nǹkan oníkan àti gold kan scare people away from their thing from their property from their land and then inheritance kí ni wọ́n ṣe ju àwọn tó wà ń gbòòrò náà tó ń gbalẹ̀ the same thing ni wọ́n dey for bed of the same feather ni wọ́n bẹ́ẹ̀ ni bandit gbòòrò làwọn tí wọn ní shame they have no fear of anybody of the government because some of them go papa won close mọ́ government ó wá fi ọ̀gá wọn ìtàn sí ó wá ń pariwo wàá ṣú ẹ̀ kí ló fẹ́ ṣú ẹ̀ fún ṣé ìgbà tó fẹ́ lọ ṣe birthday ń sí tẹ́yàn bá ṣé dandan ni wọ́n tẹ̀ fi ń ṣe birthday ni ó pariwo títí sí ó fẹ́ lọ ṣe birthday ṣé ìwọ́n fẹ́ lọ ṣe nǹkan tó bá tẹ̀ ṣe fẹ́ birthday ó máa calm ni wàá ṣe bí ó dàbí ẹni tó ń san $5,000 fún lásán $5,000 lásán ó dàbí wọn bó ṣe pẹ́ tó nílò òyìnbó bẹ́ẹ̀ náà ló ṣì local you are too local to my taste in fact oh my god ó fẹ́ belong by fire by force you are too local man kí ni ẹ ná I mean sorry wọ́n nǹkan tó kọ́kọ́ gbé sọ́rùn ó ti lò ara locality nìyẹn wàá máa kúrò fún mo lo góòlù tó bá lo góòlù kí ló máa gbé ẹbí tó máa lò fún 8 years tó máa fi ya fọ́tò ti fi ya fọ́tò títí ó ti lọ channels wọlé síwájú Obesere níjọ́ yẹn nígbà tó ṣẹ̀ṣẹ̀ dé nígbà àti Nàìjíríà gbà ẹ̀ tó ti gbé wọ ayé tó jẹ rí wọ́n ti gbé ẹ wọbẹ̀ wọ́n ti gbé ẹ lọ́wọ́ money missing road which money gbogbo tó wà náà sì fún yín bẹ̀yẹ ẹnìkan ló wà Nàìjíríà lára àwọn tó ti bá wọn ba ayé èèyàn jẹ́ tó defend dáadáa tí ò blog ń gbà yẹn àwọn ló ń gbéṣẹ́ yẹn wá fún tó believe pé a máa lò láti máa bá òun kọ́ ni kò ṣiṣẹ́ owó tó bá ṣiṣẹ́ owó tó ní owó yẹn tó fúnra rẹ̀ ti yẹn ní owó yẹn she will know how to use it ó máa mọ bọ́n ṣe múra ẹni tó bá ṣiṣẹ́ owó fúnra rẹ̀ ó máa mọ bọ́n ṣe múra ẹni tí ò bá ti ṣiṣẹ́ owó tó bá kàn tiẹ̀ fún ní báàgì á tó pọ̀ mọ́ á tó irú pọ̀ mọ́ ṣàpà ó máa ṣe yàmàyàmà ṣàpàṣàpà bìkọ́ kò ṣiṣẹ́ owó kò lè mọ bí wọn kò ṣiṣẹ́ owó kò fúnra rẹ̀ ṣe tún lè blame ẹ̀ àwọn tí ó jí owó gbé tí wọ́n kàn gba nǹkan nìkan bandit tó ń represent àwọn náà láti máa blame kò ṣe jẹ́ ẹni tó jẹ́ ìbàlà tí ò sanwó ẹni tó fẹ́ gúsí ṣe lálárí bá wí ó lẹ́nìkan ti lọ jókòó ti bandit ó ti rí àwọn bandit face to face ìwọ sì wà ń bẹ̀ yìí ó máa rántí ó sì jọ ọmọ ọ̀lẹ ò ṣe yá ń tọrọ ó lè lọ Nàìjíríà kó pọ̀ tí ẹ kù wí kó lọ pé whatever tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ó dẹ̀ máa lẹ́ẹ̀mọ̀ èèyàn ó mọ ọ̀nà mi kí lórúkọ ọlọ́pàá babaláwo yìí ná tí wọ́n ti gbé kúrò babaláwo níná mi láìkẹ́ kí lórúkọ ẹ̀ ná orúkọ ẹ̀ sá lọ ọmọ àjọkọ̀ wa ni ọmọ bá já kì í ṣe ìtàn ti yọyàn kì í ṣe IGP ẹgbẹ́ tó kù ìkọ́ ìwà mẹ́ẹ̀ tó máa ní kìnnì kan tó lówó apologize fún wọn for recent aláwo ni olóògùn ni mo ti mọ̀ ó máa ló mọ̀yàn ó lè di kálámú irú ètò fi lọ sí Amẹ́ríkà fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ di ẹ̀ Nàìjíríà ló yẹ kó lọ ọmọ Nàìjíríà ní ẹ̀nà àwọn ṣe bẹ́ẹ̀ lẹ́yàn mẹ́yìn majority ẹ̀yin tẹ́lẹ̀ lẹ́yìn ilẹ̀ jẹ́ ìyà jù àwa tá tiẹ̀ lọ́lọ́run tá lọ́lọ́run tó dá àwọn èèyàn tá mọ̀ pọ́lọ́run fẹ́ràn wa a máa sọ fáwọn èèyàn pa àlẹ́ anybody ni Ọlọ́run tá dẹ̀ ní ló dẹ̀ dá anybody ẹ̀yin tẹ́ ẹ léèyàn yẹn ẹ lọ bẹ̀ mo rẹ́ nìkan tó ní ó léèyàn Nàìjíríà ó jẹ bastard ìyà tó bá rìn Nàìjíríà gbà yẹn bá máa wò pé bathroom slippers rí Ọlọ́run lódìdí ọmọ onílé ọlọ́nà ọmọ onílé ọlọ́nà ó máa yàtọ̀ sọ́mọ igi mo ní ọmọ ilé yìí ó ti dọmọ igi you are afraid ṣebí your family is not related to you because your family are very large but you know what they say they have one newspaper they be helping you now
when you get there. Ẹ̀yin eléyàn. Fẹnubú géètì. Tí n bá ní kí n ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ sí Dorcas ńgbà yẹn, ẹ máa tún wá. Ẹnìkan ló fìyà jẹ, ẹnìkan ló fìyà jẹ. Kí n sọ bí tí ìyà ẹ ti wá, you'll be surprised. Are you with me? Okay, you just found it. Most of okay, brown, yeah, okay. Okay, thank you. Timothy le watch actually le ìṣòkòtò lẹ́ẹ̀kan, you know, I Timothy if she says that most busy battery. You are watching me, kò dé pariwo. Ẹ má bínú. Esabod. Wo ṣe ni tó fi. Ṣé àwọn wèrè tó ń fún ẹ níṣẹ́ yẹn? A gbọ́ voice yẹn náà, wàá máa play voice. Ṣé voice wọ̀n yẹn jẹ́ voice tí ìbá jẹ́ pé wọ́n ṣe represent àwọn represent àwọn bandit ń gbòòrò. Ṣé voice wọ̀n yẹn jẹ́ voice àwọn èèyàn gidi? Voice àwọn tó ajá kilẹ̀. Tó yẹ pé inú igbó ló yẹ kán máa gbé. Bóyá wọ́n ti gbé inú igbó ní gan bó ṣe wà yẹn. Torí pé ìṣe sí wọn àti ìmúra wọn gan. Tẹ́ bá ìwò wọn dàbí ẹni tó ń gbé inú igbó ni. If not, ẹ̀yin náà ṣe pé mo tún lo respect fún yín pé mo ní respect gan. Ẹ tún gbé kíní tán fi so ajá mọ́rùn ẹ dẹ̀ fẹ́ ọwọ́ lẹ fẹ́ oppress o. Ẹ fẹ́ sọ fún wa pé ayé yín dáa ju tiwa lọ, right? Ayé yín ò lè dáa tó tiwa, irọ́ lẹ pa. Kì í ṣe owó ní gbogbo nǹkan torí pé àwọn ò kì í ṣọ̀kù tó ń dáwó fún. Òkú náà máa ń dá gbogbo nǹkan fún. Wọ́n bá fẹ́ ṣe birthday fókù. Wọ́n máa ní wọ́n fẹ́ lọ yẹ́yìn òkú padà. Wọ́n dáwó fún ni. Iṣẹ́ mi etí ẹ̀ dídá ni. Àkàìmọye tó ń fi ránṣẹ́ láti Canada mi báyìí náà. Nígbà yẹn lọ́hùn. Obìnrin tí ẹ̀ wá Canada ṣe ló dákẹ́ ṣe ló múùtù. Àbó lọ hospital àbó síkì. Àjọkẹ́ kí ló dé tó sọ̀rọ̀ àmàrí ẹ lórí Facebook láti gbà tó ti dé Canada padà. Ṣé kìí ṣe pépà ẹ̀ ní problem? Pè mí tó bá ní pè mí o. Wọ́n dá bó ṣe ń kó wọ̀ pọ̀ pàrùpàrù fún ẹgbẹ́ àná bó ṣe gbé jáde níyà. $20,000 ni wọ́n rà ní 5 years ago nígbà tó fẹ́ ṣe olófẹ́ ṣe 60. Kíní ìtàn ṣe rà báyìí $20,000 ni wọ́n gbé kíní ìwà góòlù ní àṣẹ ńgbà tó máa yá báyìí wọ́n sọ fún wa pé $12 ni wọ́n rà lórí AliExpress. Ó dẹ̀ pé fún wa ní iye bátabátá. So àwọn ọmọ kan lọ máa jalè, àwọn kan lọ máa sáré àsápajúdé nǹkan tọ́lọ́run ṣe fún ẹ̀ máa lọ́lọ́run ṣe fún wọn. Ṣé rí pé à ń bẹ Ọlọ́run lójoojúmọ́ ni. Ó ní mo ṣe kọrin pé masareti no ìwọ tó bá wà níbí tán bá ti oppress ayé ẹ̀ tó rò pé bóyá kinní kan. Ṣé ẹni tó gba 34 àbí $40,000 ṣé òun ló máa fi ajá ń kígbe ìdí ajá so ajá dẹ mọ́lẹ̀ ló máa gbé sọ́rùn ló máa fi yẹ ní fún wa àtàjọ tó ń tà ní kinní jẹ́ kí n fi aṣọ táwọn ẹgbẹ́ ẹ̀ máa fi ń ṣe tẹ́mi bá fẹ́ ṣe ọjọ́ tí máa fẹ́ ṣe birthday tó bá wù mí láti ṣe birthday aṣọ tí máa rú àwọn kọ́líṣì aṣọ tí máa wọ̀ tí máa fi ṣe photoshoot jẹ́ kí n gbé jáde fún ẹ̀kọ́ rẹ̀. àwọn ọmọ kéékèèké yẹn last born ẹ̀gan tó bá wọrú aṣọ yẹn a lè sọ pé bóyá ọmọdé ló ṣe ń ṣe ó ṣe manage ayé rẹ̀ bí a kò ti ríran níbi tó ríran dé láyé tó sọ pé tó bá sọ fún epo ní oríran dé tó máa yọnu sáwọn èèyàn. jẹ́ ń gbé síta fún ẹ sórí wọ aṣọ yìí ṣó ti rí aṣọ ní for real tí n bá fẹ́ ṣe photoshoot tó wáyé pé mo fẹ́ ṣe birthday irú aṣọ yẹn ṣó ti rí màá pòsẹ̀ sórí wọ́ọ̀ mi kò rí irú nǹkan táwọn ẹgbẹ́ tó bá sọ pé amẹ́mí nàníyàn òun ni irú ẹ̀ náà máa fi ń ṣe photoshoot kò ń ṣe àkísà kò ń ṣe okùn ajá ló máa lọ sọ mọ́rùn tó máa pèrè ní bàbàrà fáwọn bíbá ẹ máa fẹ́ máa sọ fún wa pé ayé yín bẹ́tà ju ti àwọn èèyàn kan lọ adẹ̀ ń járó yín tá bá fẹ́ máa wò tí ẹ bá ti ń ṣe bí olórí burúkú gbà míì tẹ́ fẹ́ máa ṣe bí pé olórí burúkú owó kan wà lọ́wọ́ yín gan gidi a máa sọ fún yín pé òkè bólówó ṣe ń lè ọjọ́ tí mo rí ilé Mrs. Okoyansi àti ìyàwó wọn tán tẹ̀sẹ̀ pé àwọn náà máa wíìlì gbogbo wọn ẹ rí pé owó wà mẹ́yìn ìwọ kọ́ mọ́ owó tí ta ló fún ẹ lọ́wọ́ owó tó fi tú ilé yẹn ṣe ń gbà yẹn godmother Dorcas ètò ló súnmọ́
àwọn kan tó bá ń kọ́ bandi tó bá ń kọ́ defense sínú igbó mi dárúkọ èèyàn o ní wọ́n mà ló fún ẹ ló mà tó fi túbẹ̀ ẹ ṣe àti bóyá systematically náà àwọn Wàsíù àti gbogbo wọn gbà tó kọ́kọ́ gbowó wá tó kọ́kọ́ ń pè ẹ́ mọ́ra tó ń wójú ẹ̀ mọ́ra mà ló kọ́kọ́ fi ra gbogbo bẹ́ẹ̀dì lórí ó change bẹ́ẹ̀dì ńgbà ẹ̀ ó change chair ó dẹ̀ wá lọ fi mirror sínú yàrá ẹ̀ ó lọ fi mirror sínú yàrá yẹn ilé ẹ̀ náà ló ti ń gbé tipẹ́ tó bá gbarú owó bẹ́ẹ̀ yẹn ní Dublin èló ni wọ́n ta lé òun Dublin náà ó fẹ́ want to compare Dublin with Canada ni ó yẹ kó o lè ra lé kó o change wardrobe àwọn gbogbo àwọn àga tó wà nílé àwọn àga dìde àwọn wèrè àwọn tó ń celebrate ẹ̀gọ́ òràga tí wọ́n show fún ẹni òràga ni don't worry tẹ́mi bá tún fẹ́ túlé ṣe tí mo bá tún fẹ́ tú ilé tó wá tún rí orí nígbà tí mo débẹ̀ lórí social media ńgbà yẹn náà ni ara àwọn ọmọ ṣé àti gbogbo ẹ̀yin olúbùkún tẹ́jọ́ ń ṣe papọ̀ náà gbogbo yín pátá ẹ̀yin onípàlọ́ tẹ́ máa wò pẹ́ nìkan you know sì ni orí ṣé àti mo rà gan wọ́n tẹ̀ tí bá mi kó lẹ́lòmíì tún ti ń lò báyẹn tẹ́bi àwọn aṣọ àti gbogbo pàrùpàrù tó rà ń gbà yẹn ní 2019 ó sì wà lọ́wọ́ ẹ̀ pàrùpàrù ló rà ó sì wà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ lówó ó dẹ̀ ní wọ́n fún ẹ ọdún mélòó ni ẹni yẹn ti lò lọ́dọ̀ ẹ̀ tó ti gba almost $60,000 lọ́wọ́ ẹ̀ according to you apart from ètí wọ́n ń gbé wá tó ń gbé wá àti tó ti bá wọn talẹ̀ tó tẹ́jọ́jọ́ lu jìbìtì àwọn tó lu jìbìtì lórí social media yìí ẹjọ́jọ́ lu ni ẹjọ́ ń gbà àwọn èèyàn ni ẹjọ́ ń ba yé àwọn èèyàn jẹ́ ni tó bá gbá wọn nígbàkúgbà tó wà máa ń ṣe tán àwọn ayọ̀ rẹ̀ wọ́n máa ní ẹ bandit kan òun ni ó ti lọ bá wọn jókòó sí bandit ó fọ̀gá wọn ẹ̀ ni kí ni ẹ̀wọ̀ àwọn yẹn nísìnyí ẹni tó ti lọ rí bandit àwọn ẹni tó wá wò pé eléyìí ti lọ rí bandit face to face eléyìí sì ń bẹ̀rù láti rí bandit káwọn bandit náà kúkú gbé ẹrù fún bandit kó bá wọn polówó original ó wá ń pariwo ò jẹ́ ká àìta ọjà wá fi mú kíní ò jẹ́ ká sinmi ò jẹ́ agbádùn gbogbo ní ò jẹ́ asinmi the same set of story ni ẹnìkan ti gbé dó ẹnìkan ìgbà tẹ́nìyẹn fẹ́ dógó pápá ìwọ ló sọ pé kò sí nǹkan tó bá dé mẹ́ o ó lè máa do ó lè fẹ́ gan ìwọ ìlògbò wá síta pé wọ́n náà rí nìkan kí ló wà ń bẹ́ẹ̀ kí ló yàn bá di dídó kí ló wá tó gbà tó sọ pé dídó ni wọ́n lè máa do nígbà tó bá di gbọ́dẹ̀ wá do wọ́n dẹ̀ wá ní wọ́n ń dóra wọn àbí kò ṣe òun ní ìsìn wá tún ní kinní kan oníkálukú ti wá ń dìnnà ara wọn àbí kí wá ní ìwọ sọ ń gbà yẹn pé ìwọ fọwọ́ sí pé kò sí nǹkan tó bá dì wá tì wọ́n lọ síbi kan torí pé ìwọ náà ń dó ìdógúdò kò sẹ́ni tó lè bá ṣe camera down fún bó ṣe wà àgbàlagbà yẹn òun ló ṣe máa sọ fún àwọn èèyàn lọ́jọ́ tí ọmọ mi ń ṣe birthday tó jẹ́ pé kó kàn rí bóyá bó ṣe ń respect kọ́ ló rí I don't understand bó ṣe jáde nìyẹn she's pregnant àti ìpé bóyá èmi jẹ́ alert bíi ti yín pregnancy is a good thing but it's not ó lè má good for some ní àwọn for irú èmi tọmọ mi bá ṣe lọ school tí ò tí serious in relationship tí mi mọ ẹni tó ń fẹ́ àbí tá a ṣe wedding àbí tí ò ṣe I mean necessary thing kò lè jẹ́ pregnancy ló máa gbé wá sílé fún wa for ní irú life táwa live àti irú nǹkan tá a béèrè fún ọmọ nǹkan tó dáa ni but kì í ṣe everything ló ní stage nǹkan tó máa ṣe ní number 1 náà ò gbọ́dọ̀ ṣe number 2 kó má bàa fail láyé èmi dẹ̀ ti fail rí mi ní fail ọmọ mi ò ní fail but bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ fail ẹ fẹ́ ká ọmọ yín fail more than you ẹni tó bá tẹ̀lé yín gan fail wọ́n ń jábọ́ kó ní ògùn ibò tí yí kákọ̀dì àmọ́ pé lóògùn ni wọ́n á ti sọ pé àwọn Ìjẹ̀bú náà òun náà Ìlọrin bíi Kwara mbẹ́ẹ̀ ló ti wá ó ti yé yín so wà rẹ̀ ti sọ pé a ṣépè fún wọn olóògùn náà olóògùn ni wọ́n olóògùn ni torí òun ni bí pé ń fẹ́ gbà yẹn kó tó di pé kí n pè pé kú mọ́ lọ́wọ́ oríṣiríṣi wọn náà dẹ̀ la gbọ́ létí ẹ̀ la gbọ́ ń pẹ̀ ìgbà tán máa sin mí pé gan ògògó ló lọbẹ̀ òun ò lọ ṣe ló òun ò wá síbi tó ti sin bí pé ní atan níjọ́ náà lọ́hùn ìgbà tán dẹ̀ máa sin bí pé ní ọjọ́ yẹn lọ́hùn àwọn ìgbà tó stage kan báyìí wọ́n ní pé kí gbogbo obìnrin sún sẹ́yìn bẹ́ẹ̀ ni àbí mo parọ́ ògògó gan nínú ibi tán ti sí sí yẹn tó ti sin mí pé sí so ìṣètì ìdí bá mọ̀ ni mo sọ ó dẹ̀ ti sọ ògògó ò tọrọ owó lọ́wọ́ mi rí o bọ̀ yín kákọ̀dé ti tọrọ owó lọ́wọ́ mi rí owó kò lè ó dẹ̀ níjọ́ yẹn lọ́hùn nígbà tó rí pé gbogbo à ń fún ọ ní bẹ́ẹ̀lì ìwọ náà ló kó parọ́ kò lọ́gà kó báyọ̀ àwọn tó ti báyọ̀ parọ́ mọ́ tó dẹ̀ represent lórí social media tó ń ṣe terrorism tó ń dìkò oníkan tó máa bìlí pé wọ́n ní Goliath wọn oníjọ bẹ́ńsọ̀ fún yín pẹ̀lú òkun ẹran. iṣẹ́ ìtàn bá ti fún ẹ lówó yẹn náà wọ́n ti sọ fún gbogbo èèyàn pé wọ́n ti fún ẹ ọ̀dẹ̀ ní ẹ̀nà
wọ́n bá ti gbé fún ẹ náà tó bá ló bá wà polówó àmà ló ń pè fún wọn kò yọ lára ẹ kò yọ lára ọmọ ẹ kò yọ lára anybody ẹ inú ilé ẹ báyìí di same aṣọ ní àgùntàn òpáṣọ ìṣídà aṣọ yẹn bó ṣe wà yẹn $12 ni wọ́n ń ta ètò wọ̀nyí òtúra ti gidi ìtàn máa tàbí 100 plus $12 yìí tó wọ̀ sọ́rùn yẹn wá ṣíra lẹ̀ fún anyway ó lè ṣílẹ̀ nù torí pé bó ṣe wù ẹ́ bó ṣe wà yẹn bí pé kò dress kò máa yìnbọn kò máa ṣe bí Ìyábọ̀ Òjó wá ti wò pa bó ṣe wà yẹn ọmọ ìbọn táàrí lẹ́nu mẹ́ta yìí torí gbà yẹn náà tó ti ń wo Ìyábọ̀ nígbà tí Ìyábọ̀ ti lọ ṣe yín ẹ̀gbà yẹn ìwọ náà lọ ṣe yín ìgbà tó yá ọmọ ẹ̀ náà lọ lọ́mọ ẹ̀ lọ ṣe ọyàn ní Turkey pé ó lọ ṣe ọyàn ó lọ lift ọyàn ẹ̀ ó yá Ìyábọ̀ náà lift mi ìmọ̀ ńgbà yẹn sí ẹjọ́jọ́ ń ṣe competition kó tó di pé ẹ̀wà gbé súnmọ́ kò sí tó kàn mí pẹ̀lú ẹ̀ nù olóògbà lọ́wọ́ ẹ̀ ìgbà tó gbà táwọn èèyàn kí ló ṣe sí ní ìgbà tí Dorcas gba ẹrù lórí àwọn tó ń gba gbogbo nǹkan lọ́wọ́ èèyàn yẹn kí ni wọ́n ṣe sí it dey sweet you now torí pé you want o fẹ́ káwọn èèyàn máa celebrate ẹ̀ náà ni gbogbo owó tó bá rí tó yẹ kó fi tọ́jú ọmọ kó fi tọ́jú ara ẹ̀ kó lè ra nǹkan tó dáa sára kí ààbọ̀ ẹ̀ dáa ó ṣe wá sọ pé mo fẹ́ lọ ṣe scrubbing téèyàn bá fẹ́ lọ sí spa o fẹ́ lọ ṣe scrubbing ṣé ìgbà tó di pé o fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ ló ṣe fẹ́ lọ ṣe scrubbing ṣé ó máa yọ lára ẹ lọ́jọ́ kan scrubbing is a normal routine tó yẹ pé tó bá jẹ́ obìnrin in a week you must scrub yourself twice in a week gbogbo pàlápàlá gbogbo kò dìgbà tó bá ṣe lọ sí kiri gbogbo pàlápàlá ìtàn ẹ̀yẹ̀ wá ṣe gbogbo ọrùn ẹ̀ wá máa ṣe twice in a week á di normal thing fún ẹ kò ń ṣèwà tó má ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ de fẹ́ lọ ṣe scrubbing kò ní ṣiṣẹ́ ó tiẹ̀ lè tún jóná arú kárẹ̀ tún rí ara kó rí àràgì bí ọ̀rọ̀ èdè káràmù kó rí àràgì mean pé kó ju nǹkan ọ̀gẹ̀dẹ̀ sínú iná tó kàn gbóná kàn gbé padà síta torí pé à ń polówó scrub ní tẹ̀jọ́ kó sọjú nù kó fọ̀ parí kó kàn sẹ́pọ̀ tó Bọ́lá fún mi ní scrub tó máa gùn fara mi kó lò ó for 6 months kó wá rí bó bá jáde bóyá skin yẹn kò ní máa wù ẹ́ ni o ní ṣe gbogbo tó bá sọ ní systematically wà lọ ṣe ìgbà yẹn tá kọ́kọ́ dé wọ́n pè ẹnìkan nígbà tó ń sọ̀rọ̀ mọ́ ẹ̀ pé wọ́n ní IPO níbi tó olùkọ́dé tó máa dẹ̀ sọ pé o kàwé àwọn mọ́nàmọ́ná àwọn little things kan wà tẹ́ pé wọ́n sọ fún ẹ wọ́n sọ létí ẹ̀ o ní máa wò yamayama wọ́n sọ fún ẹ nígbà tó wọ́n sọ pé IPO mo ní fídíò yẹn bọ̀ mi fẹ́ play wèrè ẹ wọ́n ní IPO ó wá ní wo ni IPO ó mọ tó jẹ́ IPO nígbà kan náà mo sọ mo ní domiciliary account bó ṣe lóun náà ní domiciliary account yẹn nígbà yẹn kò tí ì mọ nǹkan tó jẹ́ domiciliary account nígbà yẹn báyìí ní tó bá lóun ní kò mọ anything but she ọmọ a lọ try láti copy a lọ research little àwa gbé jáde fún wa lórí bẹ́ẹ̀ you are evil tó bá bàbá ọmọ ẹ̀jà tọ́mọ ẹ̀ tí o bá bàbá ọmọ ẹ̀jà tẹ́ bá jà láyéláyé lọkùnrin àti obìnrin máa ti ń jà ọkùnrin yẹn wà nínú àárẹ̀ ó wà nínú problem o lè sọ fún pé kí ọmọ ẹ̀ o kó tọ́jú ẹ̀ pé bàbá ẹ̀ ń jẹ́ no matter what tó wáyé pé o fojú ire dá àwọn ọmọ yẹn lásán bọ́ nítorí pé o máa tún fẹ́ káyé bàbá yẹn gan ẹ̀mí ẹ̀rọ kú o máa fẹ́ kó tètè kú etí ó ná bí Tina tó dẹ̀ bí lẹ́ẹ̀kan tó sọnù yẹn torí pé ó sọ níjà ó lọ́mọ òun sìn ó lòun ò mọ bí tó fọmọ òun sìn ó lè yọ obìnrin gbà tó wá náà ó ló sọ nǹkan oríṣiríṣi you want the man to die so that wọn nílé ìbèrè bàbá ọmọ yẹn ńkọ́ òkú ọmọ jáde ńlé tọmọ ò bá tí bàbá ò bá dá tí ò bá dá sí wọ ó lè bí àwọn ọmọ ò bá tiẹ̀ fún ní nǹkan kankan tó máa ń rí tó máa súnmọ́ àánú wọn máa ṣe kò sẹ́sẹ̀ tán lè ló ṣe nígbà kan àánú ẹ̀ máa fẹ́ ṣe ó dájú gbogbo àwọn tó bímọ fún báyìí àwọn kan máa ń sọ pé ìyá alálùbáríkà ni ẹ wọ́n fẹ́ káyé wọn dàbí ayé ẹ̀ ni ṣé o mọ̀ pé èèyàn lè ṣe mistake láyé kó jẹ́ pé wọ́n fi ogun jà wọ́n dẹ̀ fún ní ìṣòro láyé ṣùgbọ́n ìwọ òun fún àwọn èèyàn ni ó dẹ̀ tó máa dúró síbẹ̀ pé yes òun fún yàn ni àwọn kan má dẹ̀ torí pé wọ́n fẹ́ jẹun wọ́n dẹ̀ pé wèrè ń bọ̀ dá wọ́n pe màálù ẹ̀ ní ẹran wọ́n pe màálù ẹ̀ ní ẹ̀gbọ́n so àwọn náà máa jèrè ẹ̀ nígbà tó bá yá. ẹ jẹ́ ká gbádùn lórí social media ó máa ń jí nǹkan gbà ní ṣó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀dọ̀ ẹ̀kọ́ ló ti bẹ̀rẹ̀ ni èwo ni wọ́n gbà tí òun ṣe po jígbà èyí tó ń tẹ̀lẹ́dẹ̀ ń bàdàn tó ń kówó tó ní politician kówó sí lọ́wọ́ ẹ̀yin jù tó wà ní Canada bíbá òun ló kọ́kọ́ sọ pé
òun ló gbé wà náà pé kẹjọjọ máa pé kẹ tún máa bá wọn polówó so that in case of incasity ó dẹ̀ gbà tán wọ́n dẹ̀ gbà wọ́n dàwọ̀ ẹnu wọ́n dẹ̀ wá gbé wọ̀ whatever goes around comes around. I don't steal from people. So if anybody steal from me, máa ṣe pè pa. Ìgbéyàlẹ̀ wa. But wọ́n já olè. Èpè tó fẹ́ ṣẹ́ fún Dorcas mo fẹ́ wò. Wọ́n pè yàn ní ìwọ fúnra rẹ̀ wọ́n pè ní òkété ẹran ayé. Ìwọ ní ìwọ ayé. Tán bá ti fẹ́ bà tayé jẹ́ òkété náà máa lọ gbé fún wọn. Ó wá jẹ́ ká gbádùn iyan tá bá gbọ́ sí gbogbo nǹkan tí a bá sọ ó bá mi ò mọ orúkọ tó ní ìyẹgbẹ́ yín yẹn mi mọ orúkọ tó ló ń jẹ́ ó bá sọ gbogbo ọ̀rọ̀ tó bá ti bá sọ báyìí ó ní gbogbo ẹ̀ pátá ní Dorcas wá ń sọ́ńtà ó lè má bàa sọ ẹni yẹn lè má bàa Dorcas sọ your phone can be hacked also the way you also listen to people or some people are listening to whatever we do and tell mama sọ lórí social media gbà yín pé gbogbo tá bá ṣe ní Canada ló gbọ́ gbà yín some people are telling you yeah bó bá tó bá tẹ whatever go to around comes around ó náà nìyẹn tó bá gbọ́ tiẹ̀ tó bá sọ it's paining you right you are feeling bad about it because whatever you discuss with somebody and then you are ní ẹni tó discuss pẹ̀lú wàá rí oníbàwò ló ṣe gbọ́ níta àwọn ọ̀rọ̀ tó máa ń sọ nípa àwọn èèyàn tó máa sọ pé owó ò sí mbẹ̀ òbọ̀ tó wá dẹ̀ sọ pé o gbọ́ báwo ni wọ́n náà ṣe gbọ́ ọ̀rọ̀ tó máa ló gbọ́ yẹn ìmíì ti cause a lot of trouble náà ní ọ̀dọ̀ àwọn ẹlòmíì tó da relationship wọn rú so tiẹ̀ wá dé sí wa fẹ́ máa ké ta ló fẹ́ kó gbà ẹ́ mbẹ̀ sí wọ́n tún máa show mi gbogbo aṣọ gbogbo ó ti ṣe photoshoot wèrè wo nìyẹn photoshoot wèrè wo gbogbo ariwo tó máa ń pa they celebrate more they celebrate gbogbo àwọn ilé tí ní kákọ̀dì gan dúró síwájú ilé yẹn náà tó dúró síwájú ẹ̀ tó fi ń ṣe mí ìrò ìwọ́gbò ní ọ̀dọ́ wọ́n lè tó bá lè fẹ́ wá sí Nàìjíríà lẹ́nu wọ́n lè fún ẹ ní owó wọ́n lè fún ẹ nílé kan ní Nàìjíríà àwọn tó ń polówó fún yẹn bọ̀ wọ́n máa nà ẹ́ pamọ́ bẹ̀ ni because ó ti bojú ó ti ṣe ìkà gan so táwọn yẹn bá dẹ̀ onísìn ẹ wá sọ fáwọn yẹn dàrẹ́ kán gbé iṣẹ́ yẹn fún o fẹ́ gba iṣẹ́ yẹn mọ́ o ti reject iṣẹ́ yẹn o fẹ́ iṣẹ́ yẹn mọ́ ó fọ̀gá àwọn ẹni yẹn náà bó ṣe ń jí nǹkan oníkan gbà o ti máa ń support ẹ pé bó ṣe ṣe ni bó náà ṣe ń ṣe nìyẹn like mother like daughter ní ẹ̀yìn méjèèjì Dorcas àti ìwọ àti ẹ̀ ìkọ́kọ́ ní ìwọ dẹ̀ lówó lórí social media yìí lára àwọn àwòkọ́ṣe tó wò dáadáa ìwọ wà nù kódà nínú ìgbà tẹ́ bẹ̀rẹ̀ ìjà yìí kò fẹ́ kíjà yẹn ṣẹlẹ̀ ó sì wá bẹ̀bẹ̀ pé I don't want please I'm sorry o ní ìwọ ló ṣàfẹ́ sọ pé ìwọ ló gbà jáde ó dẹ̀ possible kó má jẹ́ kó sọ pé bó ṣe sọ pé àwọn lọ́ọ̀yà yẹn wá ó possible kí lọ́ọ̀yà yẹn wá kó má jẹ́ ìwọ ló gbà jáde because òun náà máa ní lọ́ọ̀yà pọ̀ tó wá sọ pé wọ́n ní ọ̀nà ọjọ́ bí ló wà lórí ọ̀rọ̀ yẹn nìkan kìnìkan ìyẹn náà wá ló máa pe mú ìwá sí ìbá jẹ́ pé ìyẹn á ti mọ́ púpọ̀ àwọn tó ń bá wọn gba ilẹ̀ àwọn ọlọ́pàá tó ń bá wọn gba ilẹ̀ ẹnìkan ní Dorcas have been good to me abeg don't say that o má tẹ̀ gbọ́rọ̀ yẹn wá bí báyìí má gbọ́rọ̀ yẹn wá bí báyìí gbogbo nǹkan tó wọ́n ṣe lórí social media yẹn they are working for people which good to me báwo ó mọ̀ pé ó ní àwọn oore kan tó yẹ pé ó good to me báwo sọrú good yẹn nǹkan tó fẹ́ sọ nígbà yẹn ní ìbéèrè owó lọ́wọ́ ẹ̀ nígbà yẹn tó lọ wọ́n kàn fẹ́ fi mí kàn bá lè rí nǹkan fi drag mi ni for your information mọ́tò ni mò ń tà mọ́tò ni mo ní káwọn èèyàn bá mi ra àwọn tó dẹ̀ ń sponsor wọn yẹn they can actually they buy car from other people but they are blocking me tó yẹn òun ṣoore o mi sọ pé anybody mi ìgbàbára lọ́dọ̀ anybody for your information so don't say that to me wọ́n tó kọ comment yẹn wọ́n ti gbé lọ́nsìn bọ̀ mo rí sìn so má wà bí o tó bá wà wọn àrùn má wà rárá má ta sí mi anybody tó bá ta sí mi máa rún mi this time around. téèyàn máa ṣe nǹkan tí ò dáa call a spade a spade. Esabod kọ̀ sí wa tí ìgbà ní 4-5 years ago 5 years ago or 6 years ago mo pe Dorcas mo ní please stop going around this woman ó pariwo ńgbà yẹn mo pe báyìí mo sọ fún you have a mother you be calling mother ó dẹ̀ ń kọ́ nínú nǹkan burúkú ìmí nínú yín ó ti ṣẹ́
kó tó ní pé Dorcas lọ da lagimọ tó lọ pẹ̀lú wọn láti lagimọ ní court kí ló fà á kí ló ṣe kí ló ṣe kí ló ṣe Esabod máa ń pa irọ́ mọ́ yàn gan Dorcas irinṣẹ́ ni iṣẹ́ èṣù náà ni àwọn tó ń bẹ̀ wọ́n àwọn tó ń bẹ̀ Dorcas sẹ́mi àwọn tí wọ́n ṣẹ̀mí tèmi náà ṣẹ̀mí létà lọ̀rọ̀ yẹn ṣẹ̀yẹ mi irú màmá tó ń ṣiṣẹ́ fún yẹn èmi plọ́ọ̀gì bàbá tó ń pè ní bàbá tán ló kọ́ kinní sínú gbóyìn wọ́n dẹ̀ kúrò sí wọn so wọ́n dẹ̀ wà lórí social media so tó bá ní wọ́n ń ṣàánú fún àwọn èèyàn báwo ló ṣe fẹ́ ṣàánú fún mi lẹ́ni tí wọ́n gbé ọ̀rọ̀ wá ń gbà tó ń advice Nàìjíríà mo ní ẹ má máa gbọ́ nǹkan tó máa sọ torí ẹni tí wọ́n máa lè fi ba gbogbo Nàìjíríà yẹn tó wọ́n máa lè ká ni wọ́n sọ I don't want to mention my name because mi ò fẹ́ sọ pé wọ́n sọ pé ó ń rùdì ságbàlagbà mi ì dẹ̀ fẹ́ sọ̀rọ̀ politics ń sìn anytime tí wọ́n fẹ́ sọ politics nígbà yẹn máa sọ politics okay o this is mo fẹ́ discuss Nàìjíríà nípa bí way forward àwọn nǹkan tí àwọn bàbá àgbàlagbà wọ̀nyẹn tó ń ṣe fún wa ṣó ti yé so all of them ni wọ́n ṣe one thing or the other instrument ni wọ́n so mi ò gbé anybody mi kiss house I don't kiss house because táwọn èèyàn bá fún ẹ ní 20 tán bá fún ẹ ní òfúnyàn lẹ́dìí ẹ̀sìn ẹ̀dìyẹ bá wò fúnyàn lé ẹyin lásán oromẹ́dìyẹ kọ́ ló ń fẹ́ gba géńdé èèyàn mẹ́wàá bẹ́ẹ̀ ni àwọn nǹkan tó ń ṣe lórí social media yẹn I no kill for that o ṣé ti yé àwọn ọ̀rọ̀ kan wà tí ò yé wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó stage kan ti yé wa àti understand so ìwọ tó sọ pé Dorcas kì í má wà fún Dorcas mi ì wá fún wọn but the both of them they are just fine ṣé bí mo ṣe á máa Esabod yẹn sìn ṣebí okay ó ní ẹ má bínú ẹnìkan láìkì Dorcas ní ẹ má bínú Ọlọ́run ni ò pa wá àwọn tó bẹ̀ wọ́n àwọn náà ni arígbọ̀bọ̀ tó bá ṣe rí pé Dorcas a lè sọ pé bóyá ọmọdé lè ṣe bọ̀ ṣé àgbà tó máa ń ṣèyàn ni kéèyàn dàgbà tó yẹ Esabod kó máa káwọn ọmọ ní àwọn àyẹn tó bá sọ pé Dorcas ṣe nǹkan tí ò dáa àbẹ́nìkan ṣe nǹkan tí ò dáa tó bá ti mọ̀ kó máa fẹ́ bọ̀ wọn tó fẹ́ há sí tó fẹ́ gba àkọ́kọ́ lọ́wọ́ ẹni yẹn a ní kí ni ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ ó ṣe gbé bẹ́ẹ̀ ọdún ọmọ Ìbàdàn nínú ẹ má bínú Olúbàdàn kábíyèsí o àtàwọn èèyàn pàtàkì ń bẹ̀ o tí ò ń jalè o torí kí òrò wọn o ibi tó lè gbé jáde ní nǹkan ó ṣe bẹ́ẹ̀ bóyá máa jáde wá sọ nìyí very wicked man very wicked woman ojú wọn jojú ọkùnrin a ṣàfẹ́ pákéjì àwọn tó ń ṣe photoshoot ní dublin yẹn gan mọ photoshoot ṣe ẹ̀ ní bó ṣe máa ń ṣe tán máa pa kádà àwọn ọ̀dà Nàìjíríà tẹ́ẹ̀nì dáwọn mọ̀ ẹ̀ máa rí ni tó bá fẹ́ rẹ̀ náà ṣe láì gẹ́rẹ́ ẹ̀rí wo ni eyín tó fẹ̀ eyín ike ni wọ́n ti lọ ṣe ń jẹ yín ní Turkey ọmọ mi ṣe bẹ́ẹ̀ dé níjọ́ yẹn tó bá lè mí ní kó celebrate ọmọ mi dẹ̀ celebrate ọmọ mi celebrate ọmọ mi ní kó celebrate ọmọ mi that day gangan wá fún ọmọ mi ní àsìpé sí ọ̀bẹ àti oṣù ṣe kankan fún ẹ ṣé mi mo bá tiẹ̀ jẹ́ ni onípọ́kúlù owó ẹ̀ ṣé ni ajá wọ́n lọ sí Turkey mẹ́ẹ̀ aṣọ tó dáa náà tó yìí lè fi ṣe photoshoot tó fine tó tiẹ̀ lè sọ fún wọn kó ní kọ́ báyìí customize aṣọ tó bá dà ní Turkey mẹ́ẹ̀ ó ò lè lọ àbí kò tiẹ̀ wá lọ sí Paris kò tiẹ̀ ní òkè àmọ́ pé Turkey ní ibi tó lágbára jù tó máa ń lọ ilé àwọn ọmọ oró òkè Turkey àbí òun ni kò máa ṣe ó lè tó wá lówó mọ̀ ṣe ń fún ẹ lóyìn èló ni wọ́n fi ra ó ti ra tíkẹ́ẹ̀tì first class wọ́n ra gbogbo ẹ̀ fún ẹni. ó rò pé tó bá ti sọ pé kí nìyẹn máa release ẹ̀ fún ẹ ajé wà lára tòun wọ́n kàn àwọn tó ń gbé nǹkan fún yín kò ń ṣajé ló wà lára yín ajé òṣìwò èkúta wà lára yín ọkùnrin obìnrin tó bá ti bá sùn tí ọkùnrin yẹn ń ṣorí burúkú wo ẹni tó ṣe ìyàwó fún mi ní MFM ẹnìkan pè mí ó ṣe kinní fún mi on the April 20 náà ló máa retire as one of the permanent secretary Lagos State ṣé ti yé ẹni tó tún fẹ́ bí ọmọ mi ọmọ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ mi kan bá mi ó ti kú ọ̀rẹ́ yẹn ti kú
ìbídùn lórúkọ ẹ̀ ń jẹ́ lára ọmọ school government college lọ́mọ tí máa ń gbé tí máa ń fún lóúnjẹ ni ọmọ ọ̀rẹ́ mi wọ́n gbé fún mi pé kí n máa bá wọn tí ìyá Wàsíù ọ̀rẹ́ ìyá Kẹ́mi tó ní kí n máa bá wọn tọ́jú pé ọmọ ìyá bídùn tó ń tepo tó ń ṣe bọ́kìrì ní tọ́kì wọn ló tún fẹ́ mi tó torí ó tún bí ọmọ obìnrin méjì àmì obìnrin méjì ọkùnrin kan ó tún bí fún ó ṣe oríire kí ni ẹni tí ìwọ fẹ́ kí ló ṣe fún ẹ tó bí ọmọ méjì fún mi ò bímọ fún prince ọmọ pẹ̀rú kí ló ṣe fún ọ kí ni ẹ mọ Ìjẹ̀bú yẹn ṣe fún ẹ tó wà ní Ìbàdàn àti tó wà ní ọmọ Ọ̀ṣun state ẹ̀bí ọ̀dẹ̀ Ọ̀yọ́ state èyí tó wà ní Dublin tó máa ń pè ní brown kí ni wọ́n ṣe fún ẹ wà ló máa tó bá ṣiṣẹ́ báyìí wọ́n bá yé wọn jẹ́ ni just like bí ké wọ́n ṣe máa ń ṣe fáwọn èèyàn tí ìbá jẹ́ pojú ka mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ń lọ gbé babaláwo obìnrin wá fún bírú Manuel Arọ́pò bóun òun ló máa ń sáré bẹ́ tó bá ti lé wọn lọ báyìí òun ló máa sáré bẹ́ sọ́jà tó máa gbé mi bí kan ṣe ń lọ báyìí sọ́jà go sọ́jà come garak no dey empty ni but this time around Manuel Arọ́pò ló dojú ẹ̀ ló bẹ̀rẹ̀ sí sọ kó ti má rí ní kíákíá orí akọ àtàbò orí àbúgbé ta ló fẹ́ máa ṣe òrè fún àwọn agọ́ máa sọ pé òsì wín tó bá jáwó ló ti àwọn agọ́ jáwó ìyẹn Manuel Arọ́pò ni ẹ̀yin tẹ́kùn dájú wèrè kan báyìí mi ò sọ pé àwọn ẹlòmíì wọ́n lè ṣe mistake you can forgive ẹ kí ni àwọn nǹkan tó ṣe fún ẹ ní tí àwọn màmá bàbá yẹn tó ṣe fún ẹ yẹn gbogbo àwọn tí wọ́n tó wà lórí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe èèyàn lórí mídíà tó máa dẹ̀ táwọn ẹlòmíì forgive ẹ àwọn people yẹn wọn ò ṣe wọn kọ́tà ẹ̀ tí wọ́n máa sọ pé ọ̀rọ̀ kí tán nínú Auto Bola yẹn kò tán nínú àwọn eléyìí kíníkan ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe ẹ yẹn kò tó wọn kọ́tà ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe àwọn èèyàn tí majority debt máa fún ẹ lóúnjẹ tó máa tún fún ẹ lówó àwọn APC wá pè é lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ní kó wá máa ṣàbáṣẹ́dọ̀ fún wọn pé kí ni wọ́n pè ná city boy movement a sọ pé kò dá owó tí ò tí tó náà ìjà kan tó máa kó yẹn systematically lọ sí ìlú Turkey lọ káàkiri lọ sọ pé fẹ́ lọ ṣe campaign kan fáfi system káwọn kan tó wà náà ìjà kan bá lè fi system máa kó jáde a sọ pé let your home money be nínú bẹ̀yẹ irú owó sì ní Canada sí tó wá ní owó university tó bá ti jẹ́ owó tó clean tó bá tẹ̀ fẹ́ jáde wàá máa tó bá ti ń gbowó mẹ́ẹ̀ náà tó ń sẹ̀dẹ̀ owó sílé wọ́n á tún fi ra àkọ́ wá ní ẹ̀ máa yìí ṣe pé kó máa bìlí pé wàá máa kówó system kan wàá máa kó lọ síbì kan olè ni wọ́n máa ń pè nǹkan bẹ́yìn. Esabod ó bá aṣọ àkísà tó lọ fi ṣe photoshoot yẹn àti Amẹ́ríkà tó ń pariwo ṣé o mọ̀ pé ìyẹn náà ti sọ fún ẹ pé irú Amẹ́ríkà tó lọ yẹn sìn ṣé o mọ̀ pé Dorcas ti sọ fún ẹ pé irú aṣọ tó yẹ kó wọ̀ àmì hall tó yẹ kó fi ṣe pé kó má lọ ṣe ní inú rẹ́sítọ́ráǹtì o ṣéǹjì inú wọ́dọ̀pù inú ilé ẹ̀ tó bá gbowó bá àwọn ṣé àwọn yẹn after some ṣéǹjì àbí kò tiẹ̀ tún lọ ra lé tó bá ti sanwó fún ẹ owó tó ti sọ pé wọ́n ti san fún ẹ láti bí 4 years tó ti ló ń polówó fún wọn sí ìyẹn bí pé wọ́n ti san more than 100,000 plus fún ẹ míwàá o máa rí ilé mo gúgú ẹ̀gán bẹ̀yẹn wàá rí ilé bíi 250 tó jẹ́ bíi 2 bedroom wàá kó nínú ilé bí tó wà yẹn ilé tó wà ó rà á ilé yẹn ìjọba ló fún ẹ lára ilé tó máa ń wíìlì fáwọn tó bá ní mental problem ni wọ́n fún ẹ toro sọ fún wọn gbà pé o ní mental problem wọ́n dẹ̀ ń fún ẹ lábẹ́rẹ́ abẹ́rẹ́ tó gbà ń gbà yẹn ilé tán fi replace ẹ̀ fún ẹ nìyẹn nígbà tó ń shatter brain ẹ̀ tán ilé ìjọba ni o ti rà á but owó tó ń gbà lọ́wọ́ ẹ̀ ó kéré kò sí problem tó bá gbarú owó tó pọ̀ bẹ́ẹ̀ yẹn wàá kó lọ nínú ilé mi mo ti ra lé o ibi tó bá jìnnà òkóbó wá sọ ẹ di òkóbó tó máa ń bímọ sí ìlú àwọn ìlú tó ti ń ṣe ìbọn. ọmọ yẹn ẹni tó bẹ̀ mí sí ẹ má máa bẹ̀ mí sí tí má ti ń sọ̀rọ̀ ó ti kọ́ọ̀bù mi mo fẹ́ jọ fún afẹ́yìn méjèèjì ni. so ẹ̀yin tí ẹ bá ń ṣe blogging tẹ́ wà lórí social media ẹ jẹ́ ká fóòmù ẹgbẹ́ so wọn ní máa sẹ́pẹ̀ léèyàn Nàìjíríà àwọn tó léèyàn Nàìjíríà náà arí wọn mọ́ ṣe wọ́n dì pẹ̀lú wọn mi ìfẹ́ máa dárúkọ èèyàn torí tí má ti pọ̀yàn lé mi ìfẹ́ máa yẹ̀yẹ́ kò sẹ́ńtà bẹ̀rù o torí ẹlòmíì tó bá pọn lé báyìí ìgbà ló máa lóun fẹ́ jábọ́